Fúlàní ni Tafawa Balewa àwọn olópàá ní gbọ́pọ̀mọ Yorùbá ni ní bọ́mọ Yorùbá kan bẹ̀ Yorùbá ò ní lọ́wọ́ sírú ẹ̀ láyé kódà gan agbọ́ nínú ìtàn wípé ńgbà tí wọ́n fẹ́ pa ìkànnù àwọn olórí Nàìjíríà iná kọ́ ni wọ́n wá ń pe arákùnrin kan tóun jẹ́ ọmọ Yorùbá wọ́n pe orúkọ rẹ̀ ní Fájuyì kọ́ ni wọ́n pè ní òun ló jà gẹ́gẹ́ bí CSO rẹ̀ Chief Security Officer wọ́n ní ó ní láti máa sọ pé ẹ lè pa ọ̀gá àwọn àbí kẹ́ kọ́kọ́ pa òun àfìgbà tí wọ́n pa ló tó fàyè lẹ̀ kí wọ́n pa ọ̀gá rẹ̀ yìí kì í sí iṣẹ́ ọmọ Yorùbá Fúlàní ni àmọ́ nítorí wípé Yorùbá a kì í dalẹ̀ ní bá ọmọ Yorùbá níbi wọ́n dalẹ̀ a sọ àwọn àsáwọ̀ àwọn kan wà tó jẹ́ àsáwọ̀ nínú ilẹ̀ Yorùbá ń padà máa sọ ìran tá ń pè ní Yorùbá lénìí ń tá ń pè ní Yorùbá lénìí náà pé tí gbogbo wọn máa pe ọmọ Yorùbá àwọn kan ń bẹ láàrin wa wọ́n ń sọ èdè Yorùbá lẹ́nu àmọ́ wọn kì í sọmọ Yorùbá gangan bẹ́ẹ̀ ni nítorí pé níjọ́ tí àwọn ọmọ Oòduà níjọ́ tó Odùduwà dé àtàwọn ọmọ rẹ̀ tí wọ́n délẹ̀ yìí wọ́n bá wọn kan nílẹ̀ yìí níbo l'Oòduà ti wá Oòduà wá láti Yẹ́mánì ló ti wá sílẹ̀ yìí Yẹ́mánì wà lẹ́gbẹ̀ẹ́ Saudi òun ni àwọn Saudi ń ju bọ́ǹbù tí wọ́n ń bá jà láti bí ọdún 6 Yẹ́mánì ibẹ̀ yẹn tẹ́ ẹ bá sì dé Yẹ́mánì lénìí ẹ bá àwọn èèyàn dúdú bíi tiwa ń bẹ̀ kódà ẹ bá wọn tó kọlà ní Yẹ́mánì bẹ́ẹ̀ ni mo wí ojú gbogbo ayé ni mo ti ń wí bí yẹn bá dé Yẹ́mánì lénìí wàá bá àwọn èèyàn dúdú tó kọlà ń bẹ̀ àwọn èèyàn bíi tiwa gẹ́lẹ́ wọ́n sì ń bẹ ní Yẹ́mánì dọ́là nǹkan tí yóò fi mọ̀ wípé ní Yorùbá Yẹ́mánì ni wọ́n ti wá màá ka nǹkan bíi 4 ìkan bẹ̀ ni wípé ní gbogbo ilẹ̀ Lárúbáwá ilẹ̀ Yẹ́mánì nìkan ni wọ́n ti máa dé adé irú tiwa yìí ilẹ̀ Yẹ́mánì ni lẹ́ti bá níbà níbòmíì kódà ó wà nínú ìwé ìtàn pé àkọ́kọ́ ẹni tó kọ́kọ́ dé adé sórí láyé ilẹ̀ Yẹ́mánì ni tó kọ́kọ́ lo adé tó yẹ pé ó pera rẹ̀ ní òun di ọba ó sì dé adé sórí ilẹ̀ Yẹ́mánì ni kí lorúkọ ẹni náà wọ́n ń pè ní Yaruba bẹ́ẹ̀ ni Yaruba ló kọ rẹ̀ Yaruba ni náà làwa padà sọ di Yorùbá lénìí òun là kọ́kọ́ ọmọ ènìyàn tó kọ́kọ́ lo adé sórí tíyẹn ń sùn tó jí tó wá pé tó òun ó máa dé adé ibẹ̀lẹ̀ ti bá ó wà nínú ìtàn ìlú Yẹ́mánì dọ́là ẹlẹ́ẹ̀kejì àwọn baálẹ̀ Yẹ́mánì ó kọ tá a máa ń pè wọ́n ní túbá la máa ń pè ó kọ ọba wọn túbá ni náà làwa sọ dọba túbá làwọn ń pè níbẹ̀ ìgbà tá a délẹ̀ yìí là sọ di ọba túbá ni ọba ń jẹ́ ní Yẹ́mánì baálẹ̀ ń jẹ́ àkíyàlù kílù ni wọ́n ń pè baálẹ̀ lọ́dọ̀ tiwọn lọ́hùn lẹ́yìn ọba wọn ní baálẹ̀ lẹ́yìn baálẹ̀ wọ́n tún ní àwọn kan bí àwọn adelé ipò tiwọn ò tó baálẹ̀ bíi mọ́gàjí wọ́n máa ń ní gbogbo ráǹkì mẹ́tẹ̀ẹ̀ta lẹ́ máa bá níbẹ̀ bí wọ́n ti ní inú. àwọn tí Odùduwà wá kó lẹ́yìn Odùduwà òun jẹ́ ìkan nínú àwọn ọmọ Yaruba ìgbà tí wọ́n délẹ̀ yìí wọ́n bá àwọn èèyàn kan bẹ̀ àwọn èèyàn tí wọ́n bá níbí ní sọ ó lédè tí wọ́n ń sọ èdè tí Odùduwà náà ń sọ ó yàtọ̀ èdè táwọn náà ń sọ ó yàtọ̀ bédè ṣe wá padà wá dàpọ̀ òye Ọlọ́run àmọ́ nínú rìsáàjì tèmi mọ̀ ni pé èdè tó Odùduwà ń sọ gangan jọ́ náà níjọ́ tó dé òun kọ́ ni èdè tá à ń sọ lénìí
Yorùbá àpìnlẹ̀ tíyàn bá fẹ́ mọ Yorùbá àpìnlẹ̀ ni wọ́n fi ń kífá. Yorùbá àpìnlẹ̀ ni wọ́n fi ń tẹ́tí ẹni tó bá mọ bí wọ́n ti máa kífá tó sì mọ bí àwọn odùfá ti lọ yóò máa rí wípé àwọn èdè kan wà ń bẹ tó yàtọ̀ sí Yorùbá tá à ń sọ lénìí. Wọ́n á ní ọ̀run màrún kí ni jẹ́ màrún èdè yẹn ò sí mọ́ lénìí. Wọ́n á ní òtúrúpọ̀n kí ni jẹ́ òtúrúpọ̀n Yorùbá yẹn ò sí mọ́ lénìí. Wọ́n á ní òdì rèé kí ni jẹ́ òdì Yorùbá yẹn ò sí mọ́ lénìí. Ọ̀kànràn kí ni jẹ́ ọ̀kànràn Yorùbá yẹn ò sí mọ́ lénìí. Àwọn àlìgáàsù yẹn ní ti Oòduà tó ń gbé bọ̀ láti ibi tí ń ti ń bọ̀. Èdè Lárúbáwá tó sì jọ tí ń wí yẹn jù náà ní ṣàáríyà. Wọ́n ń pe Lárúbáwá kan ní ṣàáríyà. Òun ló jọ èdè yẹn jù nínú èdè Lárúbáwá. Kì í ṣe Lárúbáwá tí wọ́n fi kọ Kùránì o. Lárúbáwá tí wọ́n fi kọ Kùránì ni eléyìí ni ọ̀tọ̀ ni. Lárúbáwá Ìjáàsì nìyẹn. Àwọn ará Ìjáàsì mẹ́ta ni Lárúbáwá. Àlà Arabul Ariba, àlà Arabul Mustaraba, wàlà Arabu àti àwọn Lárúbáwá tá à ń pè ní Arabul Baida ó jẹ́ mẹ́ta. Arabu Ariba náà ni wọ́n ń pè ní Kọ̀tọ̀níyà. Ìran tiwọn nínú ẹ̀ láti rí Yárúbá. Àwọn àfọ onítàn kan wọ́n ní Yárúbá yìí gangan. Wọ́n ní bàbá tó bí Kàtánù ní jẹ́. Wọ́n wá ní bàbá tó bí Kàtánù yẹn òun á máa jẹ́ Húdù. Ànábì Húdù ni bàbá tó bí Kàtánù. Kàtánù ló wá bí Yárúbá. Ọ̀rọ̀ tá à ń wí yìí tó bá lọ wọnú Tíjánù tíra kan ni wọ́n ń pè bẹ́ẹ̀ ni tó ṣe ń jẹ́ Ibnu Hisham great historian ní nílẹ̀ Lárúbáwá òun ló kọ́ tó sì sọ̀rọ̀ tó pọ̀ gan. Odidi bí ewé bí 50 ó sì wà lórí ọ̀rọ̀ Yárúbá tí ò tí kú mbẹ̀ tí ń fà á lọ pésẹ̀ nítòun ríre nítòun gbájọ rè gbogbo àbí tóun dé àyè báyìí tóun dé nítòun gbọ́ rè tí ń kọ gbogbo ẹ̀ sí. Àwọn Lárúbáwá ẹlẹ́ẹ̀kejì a pè wọ́n ní Arabul Baida. Lárúbáwá tí ọ̀pọ̀lọpọ̀ orírun tí wọ́n ti parun. Inú wọn láti rí àwọn Adalihula. Adi méjì ló wà. Adu Saniya àti Adulihula. Adu àkọ́kọ́ ni Bábílónì ni wọ́n wà tẹ́lẹ̀tẹ́lẹ̀. Láti Babylon wọ́n padà wá lọ sí Yemen. Àwọn Adi àkọ́kọ́ nù. Yemen ni wọ́n ti jagun pẹ̀lú Yárúbá. Yárúbá wá ṣẹ́gun wọn. Ó lé wọn kúrò ńbẹ̀. Orírun tí wọ́n padà tán. Àwọn Adi àkọ́kọ́ yìí àwọn ní wọ́n máa ń ṣe pílà ńlá. Ìlú tí wọ́n bá wà wọ́n á máa fi pílà lọ́lẹ̀. Pílà yẹn wọ́n á wá kọ nǹkan sára rẹ̀. Irú pílà wọn la bá ní Ilé Ifẹ̀. Irú pílà wọn ni ọ̀pá Ọ̀rànmíyàn. Àwọn Adi àkọ́kọ́ àwọn ni wọ́n ní kán máa mọ pílà ńlá. Ó sì nídìí tí wọ́n fi mọ pílà yẹn. Ó ní tí wọ́n fi ṣe. Àwọn Adalihula àwọn ni wọ́n ní kọ́ṣọ̀ yẹn. Gbogbo ìlú tí wọ́n bá gbé rí wọ́n máa fi tí wọ́n bá dé Babylon irú tẹ́ ń pè lọ́pàá Ọ̀rànmíyàn ni ẹ bá ní ààyè àwọn Adi àkọ́kọ́ àwọn ni wọ́n ní kọ́ṣọ̀ ni. Ọ̀pá Ọ̀rànmíyàn wọ́n máa ṣe pílà yẹn ńlá ní Kùránì fi sọ pé ìrọ́mọ̀ zátìlì ìmọ̀ọ́dì. Ipe àwọn Adi ìrámà zátìlì ìmọ̀ọ́dì tí wọ́n máa ń mọ pílà sí ìlú tí wọ́n bá ń gbé. Ó wá ní alẹ́ tí ìlàmì yóò lákìmí sílùú Fílíbìláàdì. Ọlọ́run ní genotype àwọn Adi ìtàkọ́kọ́ yẹn á padà fún irú ẹ̀ á padà fún ọmọ Ádámọ̀ kankan ní irú ẹ̀ mọ́. Genotype wọn yàtọ̀ sí gbogbo ẹ̀dá ọmọ Ádámọ̀ tó kù.
áádì àkọ́kọ́ nù. Àwọn áádì àkọ́kọ́ yìí lárúbáwá náà ni wọ́n, àmọ́ àríbà lárúbáwá báyìdà ni tiwọn, orí irun tí wọ́n padà parun nínú ìtàn ni o. Bóyá wọ́n sì lọ́mọ láyé lè ní kò sẹ́ni ó mọ̀, àmọ́ nínú ìtàn àkọọ́lẹ̀ wọn padà tán táàrí tracy wọn mọ́ pé bí báyìí ni wọ́n ṣe kí ni o ni wọ́n wà. Lára wọn láti rí Sàmúdà, lára wọn láti rí àwọn kan tó ń pè ní Tọ́símù, a rí àwọn Judeis, Imulak ni náà ni à ń pè ní àwọn òmìrán. Yaruba padà bá wọn náà jagun, ó bá wọn jagun nílẹ̀ Canaan, ó bá wọn pàdé ńbẹ̀, wọ́n jọ jà, ó ṣẹ́gun wọn. Yaruba yìí Ọlọ́run kẹ́ púpọ̀ pẹ̀lú kó jagun kó sì borí. So tó fi wá di pé ó ń wọnú ìlú káàkiri, á gba ìlú, ó máa ń wọnú ìlú, á gba ìlú. Lára wọn láti rí àwọn Jùrìhùmù. Àwọn Jùrìhùmù ni àwọn ni àkọ́kọ́ tí wọ́n kọ́kọ́ tẹ̀dó sí agbègbè tá à ń pè ní Mọ́kà lénìí. Wọ́n sì tẹ̀dó náà, wọ́n á máa kọjá lọ ń bẹ̀, wọ́n gbàbẹ̀ kọjá ni níjọ́ náà. Àmọ́ nígbà tí wọ́n padà wá rí i pé omi ti wà ń bẹ̀, wọ́n wá lọ base, wọ́n sẹ́tù síbẹ̀. Ibẹ̀ wọ́n rí bẹ̀ gẹ́gẹ́ bí oko wọn. Àwọn Jùrìhùmù yìí àwọn máa ń dẹran ni. Árábù báyìdà ni kàtígórì tiwọn náà wà. Nínú wọn náà láti rí àwọn Hadur àti àwọn Wabar àti Habil àti Jasim. Àwọn kan tó Àdìràmútù mọ́bẹ̀ àmọ́ kò yẹn ò rí bẹ́ẹ̀. Ìran Lárúbáwá ẹlẹ́ẹ̀kẹta òun ni Adinaniyuna, àwọn tí wọ́n jẹ́ ọmọ Ànábì Ismaila. Ẹ sì mọ̀ wí, ẹ má gbàgbé pé Ismaila ọmọ Ànábì Ibrahim ni. Orírun wọn gangan ilẹ̀ Canaan la máa ṣàfitì ẹ̀ sí, torí pé Abraham ti padà kúrò ní Babylon, ilẹ̀ àwọn Khalidiyuna, ó padà lọ tẹ̀dó sí Canaan. Ibẹ̀ ló bí àwọn ọmọ rẹ̀ sí kó tó di pé Ọlọ́run ní kó mú Ájára kúrò ńbẹ̀ àtòun àtọmọ rẹ̀ tó fi padà wá mú wá sí Hijaz. Ìgbà tó máa dé Hijaz tí ó di wípé Ọlọ́run ṣe miracle omi yọ ńbẹ̀, àwọn Jùrìhùmù táwọn ti rí bẹ̀ tẹ́lẹ̀ gẹ́gẹ́ bí oko wọn, wọ́n padà wá ṣẹ́tù síbẹ̀. Inú wọn ló ti padà fẹ́yàwó, ní Ismaila ti padà fẹ́yàwó, wọ́n tẹ ìlú náà dó. Ìlú náà là ń pè ní Mọ́kà lénìí. Lárúbáwá tí ó jẹ́ wípé ẹ̀jẹ̀ Ismaila ń bẹ lára tiwọn là ń pè ní Adinaniyuna. Àwọn historian Lárúbáwá wọn rí wọn gẹ́gẹ́ bí Lárúbáwá original, wọ́n wá pè wọ́n ní Mustaraba. Àwọn eléyìí wọ́n padà wá di Lárúbáwá ni, wọ́n kì í ṣe Lárúbáwá ní ìpínlẹ̀. Ṣùgbọ́n tó bá ń sọ pé àwọn Lárúbáwá ìpínlẹ̀, àwọn Kàtàníyúnà, Al-Qọ̀tọ̀níyà, Al-Arabul Ariba, àwọn gangan ni. Nínú wọn láti wá rí Yaruba yẹn. So ìgbà tí àwọn ọmọ Oòduà tí wọ́n ó dé bí, tí wọ́n ó délẹ̀ yìí, wọ́n bá àwọn èèyàn kan ń bí. Àmọ́ gẹ́gẹ́ bíi pé wọ́n jẹ́ ọmọ tẹ́jẹ̀ ànábì Ọlọ́run ń bẹ nínú ara wọn, Ọlọ́run padà máa ń fi wọ́n ṣe gálíbù ní gbogbo ìlú tí wọ́n bá wọ̀, wọ́n máa ń borí ńbẹ̀. Ẹ̀jẹ̀ ànábì Ọlọ́run Údù ń bẹ nínú ẹ̀jẹ̀ ọmọ Yorùbá. Wọ́n sì jẹ́ nínú àwọn tọ́lọ́run bá fẹ́ràn. Gbogbo ìlú tí wọ́n bá wọ̀, àwọn ni wọ́n padà máa ń di olórí ńbẹ̀. Wọ́n ní ṣẹrú. A bá àwọn èèyàn kan nígbà tá a délẹ̀ yìí. Ẹ̀bùn tọ́lọ́run bá bùn wá táwọn náà rí, wọ́n juwọ́lẹ̀, àwa la wá ń jọba. Àwọn ọmọ Oòduà ló ṣe kí ni? Àwọn ni wọ́n ń jọba, kì í ṣe pé àwọn ló kọ́kọ́ délẹ̀ yìí. Àwọn tí wọ́n bá ń bẹ̀, àwọn yẹn ò mọ̀ pé yẹn ń jọba tẹ́lẹ̀tẹ́lẹ̀. Àwọn ọmọ Oòduà máa ń wọ̀lú tadétadé ni. Wọ́n sì máa ń wọ̀lú pẹ̀lú kàrámọ̀. Àwọn iṣẹ́ ìyanu oríṣiríṣi máa ń gbọ́wọ́ wọn ṣẹlẹ̀ nítorí pé ọmọ ànábì Ọlọ́run ni wọ́n. Èyí tá a wá mọ̀ lé ni pé Yorùbá ìbọ̀rìṣà ni. Tó yẹ pé tẹ́lómi bá ti gbọ́ tán bá ti sọ pé Yorùbá báyìí ó ti gbà pé àwọn ọ̀ṣẹbọ, àwọn olùbọ̀rìṣà ni. Rárá.
Kàábà náà wọ́n padà kó òòṣà sínú Kàábà. Ṣáwa sọ pé nítorí pé ànábì padà dé ó bá òòṣà nínú Kàábà káwá sọ pé Kàábà ilé òòṣà ni. Ajarul Aswadi tí gbogbo wa ń lọ Mẹ́kà lẹ́ni tá a máa du bá ti fọ àwọn ńlá bá tá a máa sáré bá ti fọwọ́ ńlá. Ajarul Abuyadu ní tẹ́lẹ̀ funfun ni kìí ṣe dúdú. O gbọ́? Funfun ni tẹ́lẹ̀ kìí ṣe dúdú. Bẹ́ẹ̀ ni Ajarul Aswadi ni òkúta dúdú tó wà lára Kàábà ni níjọ́hun Ajarul Abuyadu ló wà funfun ló wà kìí ṣe dúdú. Ìgbà tí wọ́n bẹ̀rẹ̀ sí ní fi ọwọ́ ìbọ̀rìṣà kàn láyé ìgbà tí wọ́n kó ṣàwọnú Kàábà ìgbà náà lòkúta yẹn padà di dúdú. Òkúta àmútọ̀runwá ni. Káwá torí pé wọ́n padà ń kó ṣà sínú Kàábà káwá ṣàfitì ẹ̀ sí ilé elédì. Ṣó bá làákàyè mu. Ìran Yorùbá a kì í ṣẹlẹ́bọ nípìnlẹ̀. Ìran Yorùbá a kì í ṣàbọ̀rìṣà nípìnlẹ̀. Níbi à ń káàkiri ìlú táwọn èèyàn kan wọnú ìlú bòmíì tí wọ́n ó bá ìṣe tí wọ́n ń ṣe níbẹ̀ ń pé nǹkan báyìí ni wọ́n ń ṣe táwọn náà ó padà fi tiwọn lẹ̀ tí wọ́n máa wá jọ ṣe yẹn ibẹ̀ lọ́pọ̀lọpọ̀ ìbọ̀rìṣà ti padà kó sí wa lára. Ọmọ ànábì Ọlọ́run ni wá. Nílẹ̀ Yorùbá. Bẹ́ẹ̀ ni ọmọ ànábì Húdù ni àwa Yorùbá. Ọmọ ànábì Húdù ni. Kódà gan àwọn kan padà kọ́ nínú ìtàn tiwọn wọ́n ní wá ìlà adin aka Huda. So ọmọ ibi tí àyà ní wà lọ sínú Suratu Hud. Suratu Hud kó kà níbẹ̀ wá ìlà adin aka Huda kó kà níbẹ̀ máa wò níbẹ̀ yẹn. Nígbà tí àwọn kan tún máa sọ wọ́n ní àwọn ìran Áádì ànábì Ọlọ́run Húdù lọ́lọ́run rán sí wọn Ádàlúhúlá lọ́lọ́run rán sí wọn nígbà tí ìwà àbàjẹ́ tí wọ́n ń ṣe tó pọ̀. Àwọn ìran Áádì tí wọ́n máa ń mọ pílà nì tó yẹ pé ìlú tí wọ́n bá wọ̀ tí wọ́n bá ń gbé nílùú kan pílà lẹ́ẹ̀fì mọ̀ pé àwọn Áádì ló ń gbé nínú ìlú yìí. Pílà tẹ́ ń pè ní wa ila adin akhahum hudan qala ya qaumi ibudullaha ma lakum min ilahin ghayruhu in antum illa muftarun. Àwọn ìran Áádì nígbà táwọn àyà tí wọ́n kà tán yìí Suratu Hud ló wà verse 50. Suratu Hud náà ní Quran chapter 11 verse 50. Níbẹ̀ lọ́lọ́run bá ti ń ṣàlàyé fún wa pé Hud ni òun la rán sí àwọn ìran Áádì. Òun la rán sí wọn wípé kó wá pè wọ́n kò níbi ìwà àbàjẹ́, kó wá pè wọ́n kò níbi ìbọ̀rìṣà, kó pè wọ́n síbi ìmọ̀ sin lọ́hun. Húdù ni Yorùbá wá jẹ́ ọmọ fún. Yaruba ó bá bàbá rẹ̀ Kàtánù ó bá lò, ó tún bá bàbá rẹ̀ tí ń ṣe Húdù ó bá lo ayé. Ìtànjọ ń pa wọ́n pọ̀ ni. Nítorí pé ńjọ́ náà ẹ̀mí wọn máa ń gùn. Irú ànábì Húdù yìí fúnra rẹ̀ àwọn àfọ onítàn kan sọ fún wa pé 3000 years ló lò láyé. Ànábì Húdù àwọn kan kọ́ tí mo ní tírà ẹ̀ lọ́wọ́ tí wọ́n ti mú evidence ẹ̀ wá pé 3000 years ni Húdù lò láyé. Àwọn a máa káàkiri wọn kò nílùú kan wọn á tún wọ̀ lúbòmíì, wọn kò nílùú kan wọn á tún wọ̀ lúbòmíì tí wọ́n lọ tẹ̀dó síbẹ̀. Gbogbo bí wọ́n ti káàkiri yìí wọ́n ń lọ pẹ̀lú kọ̀ọ̀tọ́ọ̀nù, wọ́n ń lọ pẹ̀lú Yorùbá. Ọmọ generation kẹta generation kẹrin gbogbo wọn jọ máa rìnrìn àjò yẹn ni. Àrán Ọlọ́run sọ mbẹ̀ pé àrán Húdù sí àwọn ìran Áádì. Àwọn ìran Áádì yìí Kùránì sì sọ fún wa bòmí pé ìrọ́mọ̀ záàtìl ìmáàdì
ń pé àwọn ni wọ́n ìran tí máa ń mọ pílà sínú ìlú tẹ́ ń pè ní ọ̀pá Ọ̀rànmíyàn àwọn ràn á dín ní máa ń mọ́ tá a bá wá padà bá ìran Yorùbá tí wọ́n á bá wọn ní ìlú Ilé Ifẹ̀ á ti mọ̀ pé dáwà ni wọ́n ṣe kí ni wọ́n ṣe débẹ̀ wọ́n lọ pè wọ́n sẹ́sìn ńbẹ̀ ni wọ́n lọ fi tọ́lọ́hun lọ́lẹ̀ ńbẹ̀ ni àwọn èèyàn kan ó ti wà ńbẹ̀ kan tó ṣe kí ni kan tó. Údù ni làwọn Yorùbá padà ń pè ní Oòduà ọ̀rọ̀ tó lẹ́rìí ni o kì í ṣe pé àáfà yìí kan hun àwọn sọ̀rọ̀. ó bá nínú Tíjánù li Ibn Sham àwọn tíra míì tó tuntun bá ọ̀rọ̀ yìí Muruju Zahab tíra kan ní jẹ́ bẹ́ẹ̀ Muruju Zahab ó bá níbẹ̀ ó bọ́ pọ̀lọpọ̀ ọ̀rọ̀ yìí níbẹ̀ ọ̀rọ̀ pọ̀ gan àmọ́ kì í ṣe yẹn la bá wá so tó bá ń wo tíra dáadáa tó bá jẹ́ni tí máa ń wo tíra dáadáa ọ̀pọ̀lọpọ̀ àwọn àlàyé ọ̀rọ̀ yìí ó máa bá a níbẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ pàápàá. Yaruba ó jẹ́ yẹn kan tó fẹ́ràn ká kọrin láti fi máa ṣàlàyé ìṣẹ̀lẹ̀ gbogbo nǹkan tẹ́ bá nínú àṣà ọmọ Yorùbá lẹ́ni tó yẹ pé ní gbogbo nǹkan ni wọ́n fẹ́ràn ká máa forin kán máa fi kọ́ lórin wọ́n á sọ nǹkan yẹn wọ́n á sọ dorin ní ìsìn wọ́n sọ dorin ní ìsìn so gbogbo nǹkan yẹn ara Yaruba ni wọ́n ti bá àwọn náà ló ní kí wọ́n máa dọ̀bálẹ̀ àmọ́ níjọ́un ọba ni wọ́n máa dọ̀bálẹ̀ kí kó tó di ọ̀rọ̀ pé kálukú ń fi dọ̀bálẹ̀ kí bàbá àgbàlagbà ọba ni wọ́n máa fi dọ̀bálẹ̀ kí tọ́ máa wá fẹ́ kí ọba níjọ́ náà wọ́n á máa sọ pé àbẹ́yìtà lánà wá àná àmọ́ sọ̀bà tó bá jàrọ̀ àbẹ́yìtà lánà ìyẹn ní lẹ́ni là máa ń pé kádé ó pẹ́ lórí o kí bàtà ó pẹ́ lẹ́sẹ̀ o kẹ́sìn ọba ó ṣe kí ni o kó jẹ kó pẹ́ tá a máa kí ọba àwọn ló ní ìṣesí wọn ni ìṣesí Yaruba àtàwọn àrọ́mọdọ́mọ rẹ̀ ni kí wọ́n máa kí ọba bí ìgbà tíyàn ń kí Olódùmarè ìgbà tó wá di wípé ní àwa Yorùbá wá délẹ̀ yìí táwa náà wá di ọba tá a dèèyàn ńlá tá a dèèyàn pàtàkì ìntó wá padà wá yà wá lẹ́nu lẹ́ni ni pé àwọn darandaran wọn jà gbádùn mọ́ wọn jà gbádùn wọn jà lálàáfíà mọ́ àwọn darandaran ti dé tìbọntìbọn ni wọ́n ń wọ ìlú káàkiri báyìí ìjọba Nàìjíríà sì ń wòran wọn rí kankan ṣe sí nígbà tí wọ́n bẹ̀rẹ̀ Sokoto Caliphate ní Sokoto Caliphate ẹ̀yìn pé ẹni tó dá Sokoto Caliphate ilẹ̀ Fúlàní ni Usman Dan Fodio ló kọ rẹ̀ òun lọ ẹni tó pinlẹ̀ Sokoto Caliphate jihad ni wọ́n kó wọlé tí wọ́n fi gbàjọba lọ́wọ́ àwọn Haúsá tí wọ́n fi wá sọra wọn di ọba tí wọ́n sọra wọn do nílùú so ìyẹn ní Sokoto wọ́n wá padà wá bẹ̀rẹ̀ sí ní fi àyìmọ́ràtà baálẹ̀ wọ́n fi ń lọ́lẹ̀ káàkiri wọ́n gba Kano wọ́n fi emir síbẹ̀ amiru ní jẹ́ emir apàṣẹ wọ́n gba Adamawa wọ́n fi emir wọ́n fi síbẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ní tàn káàkiri wọ́n ń gbàdú káàkiri àmọ́ kí ni mo fẹ́ lò ń bẹ̀ ni pé níjọ́ náà tí Sokoto ń jẹ́ Sokoto Caliphate àwọn sultan wọ́n fààyè gba àwọn darandaran tí ń dẹran tòun ti pé ìran Fúlàní jọ ni wọ́n fi òfin dè wọ́n wípé ẹ gbọ́dọ̀ dá ẹran màálùú yín kọjá ibi báyìí síbi báyìí nítorí pé kán má bàa bà oko jẹ́ fáwọn olóko ètò ìsìláàmù dẹni ìsìláàmù ló lètò yẹn ìsìláàmù ń lètò wípé ní gbogbo ẹni tó bá fẹ́ da ẹran ẹ̀ ó gbọ́dọ̀ da ẹran wọnú oko olóko òfin ìsìláàmù ni tó bá ní mí ní àjùlé Muslim lọ kà níbẹ̀ gbogbo nǹkan tí ẹran rẹ bá bàjẹ́ ẹran tó ń dà tó bá bàjẹ́ ní oko olóko ti dáràn ó gbọ́dọ̀ san gbèsè ẹ̀
so níjọ́ náà sulitanu Sokoto láti ayé àwọn Usman Dan Fodio ó wà nínú àkọọ́lẹ̀ wọn wípé gbogbo ẹni bá fẹ́ dá màálù kò gbọ́ lọ dá màálù wọnú oko olóko, wọ́n wá fún wọn lófin. Ẹ wò níjọ́ náà ayé wa dayé ọ̀làjú lẹ́ni tá a ti ní technology, a ní army, a ní navy, a ní air force, a ní ọlọ́pàá, a níjọba, wọ́n tún sì ń da ẹran kiri títì. Ìjọba democracy ò rí kankan ṣe sí. Níjọ́ tí ìsìlámù ń control, níjọ́ òun kó tó di pé àwọn òyìnbó dé ní 1903, nítorí pé 1903 la gba agbára kúrò lọ́wọ́ àwọn sultan. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ káwọn òyìnbó tó dé, sultanu àṣẹ rẹ̀ ní múlẹ̀ láti Sokoto òun dé gbogbo nẹ́ẹ̀tì pátápátá, àwọn ní pàṣẹ rẹ̀. Àfi ibi tí ìsìlámù ò bá ti dé níjọ́ náà ló kù. Níjọ́ náà ẹwètò lẹ́ni èbó ti dé, ọ̀làjú ti dé, àti ilé election àti ní gbogbo ẹ̀. Àwa lè ṣòfin pé kí àwọn darandaran má da ẹran wọn ní oko olóko. Mo wá ń wòye pé kí ni irú ìjọba wo la ní ná tí làákàyè wọn dàrú, tí làákàyè wọn ò pé, tí wọ́n mọ̀ wípé ó yẹ kí wọ́n ṣòfin pé kò yẹ kẹ́nikẹ́ni tún sì máa da ẹran kiri mọ́ nínú ìlú. Ó di orílẹ̀-èdè mélòó tí Fúlàní sì ń da ẹran kiri títì? Àwa lóde níjó ní jọ́ta lọ atan àbí wọ́n la lọ ta lọ ṣe wá sí ṣàtàn náà ni. Àwa lóde báyìí à ń ṣe òde lọ́wọ́ nẹ́nìkan ń da màálù bọ̀ wájú wa báyìí, ó sì ń da màálù bọ̀. Èmi tiẹ̀ ti ń wò pé ṣá lè ṣe wá sí bí yìí báyìí. Wọ́n sì máa da ẹran kiri títì. Ìgbà míì báyìí nínú títì tí wọ́n tà, tí mọ́tò ń rìn, tọ́kadà ń rìn, ẹ máa rí tí wọ́n máa da ẹran bọ̀. Gbogbo ọ̀kadà ó máa ya dànù, mọ́tò ó máa páàkì fún wọn. Nílùú tó níjọba tí àwọn èèyàn kàwé, ẹ lè mọ̀ pé a níjọba gidi rárá lórílẹ̀-èdè yìí. Ká má lè ṣòfin pé kò bá òfin mu kẹ́nikẹ́ni máa da ẹran rìn títì. Àbòsí ni. Níbi táyé lajú délé ní kán sì máa da ẹran kiri nígboro láàrin ìlú. Ẹ rí pé gbogbo nǹkan yẹn ó wọ́ púpọ̀. Táwa ọmọ Yorùbá lè ní tá a bá wá sọ pé a fẹ́ dá dúró, pé a fẹ́ yà sọ́tọ̀, a fẹ́ sí lábẹ́ Nàìjíríà mọ́, wàláhì èrò rẹ̀ ni. Ọlọ́run gan lọ́wọ́ sí, Ọlọ́run nífẹ̀ẹ́ sí. Bẹ́ẹ̀ ni Ọlọ́run nífẹ̀ẹ́ sí. Àmọ́ kì í ṣe pẹ̀lú ìlọgbébọn jàgídíjàgan kọ́ o. Yóò jẹ́ by referendum. Wọ́n a ní láti raise referendum ni. Káwọn èèyàn wá dìbò ẹ̀ ń pé ó dá ṣe é fẹ́ dá dúró. Ọjọ́ báyìí àtọjọ́ báyìí àtọjọ́ báyìí ní ọjọ́ referendum. Kí kálukú máa wá jáde wá láti wá tẹ̀ka wípé tèmi náà fara mọ́ ká jáde kó lábẹ́ Nàìjíríà. Ká sì pass referendum tí majority bá fọwọ́ sí ká lọ dá dúró. Àmọ́ àwọn olóṣèlú wa náà ni àwọn ní ìṣòro tá a ní. Àwọn olóṣèlú ní ìṣòro tá a ní. Àwọn ni wọ́n ní fọwọ́ sí, àwọn ni wọ́n gbà, aráàlú faramọ́. Àmọ́ àwọn olóṣèlú ní nítorí in táwọn ń jẹ. Tá bá sọ referendum ní ṣe bí house ni wọ́n ti pass òfin ẹ̀. Ṣáwọn discuss ẹ̀ rí? Ṣáàrẹ́ ni dìde ní house rí kó rèsì ẹ̀ rí pé tó Yorùbá people wọ́n fẹ́ referendum, wọ́n fẹ́ dá dúró. A nídìí láti lọ máa gbébọn àbí láti lọ máa di bọ́ǹbù mọ́ra káwa náà wá sọ́ra wa di Boko Haram. A nídìí. Ọmọ Yorùbá kì í ṣe rú ẹ̀. Ìyẹn ò sí nínú nation Yorùbá ká lọ máa dàlúrú ká máa ṣe jàgídíjàgan. Ìran Yorùbá kọ́ ló leléyùn. Torí pé onílàákàyè lọmọ Yorùbá. Àwa mọ bí wọ́n ṣe máa ń fi làákàyè yanjú gbogbo nǹkan. So referendum la lọ jà fún. Pétò a fẹ́ dá dúró, a fẹ́ ya kúrò lára Nàìjíríà. Àwa náà fẹ́ dá dúró Yorùbá nation. Nǹkan gidi ni. Nǹkan gidi ni, nǹkan tó dáa ni. Ìbágbépọ̀ wa pẹ̀lú àwọn ìran Fúlàní kò lè rọgbọ. Ẹ̀yin olóṣèlú ẹ lọ gbọ́ dáadáa, kò lè rọgbọ o, kò rọgbọ o. A lè jọ gbé pọ̀ o. Tí kálukú ṣòwò ẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀. Àní mò ń sọ́sẹ̀, ó di Fúlàní mélòó ní north tọ́mọ Yorùbá pa
ẹ gbé jáde nínú níwùsì ẹ sọ ó di ìran Haúsá mélòó tọ́mọ Yorùbá pa ní nọ́ọ̀tì pé wọ́n mú ẹni tó kidnap o nílẹ̀ Kẹ́bì o ó wá jọmọ Yorùbá. Boko Haram tẹ́ ẹ dálẹ̀ ṣẹ́bẹ́yìn náà lẹ dá nǹkan yín lẹ̀ fúnra yín tẹ́ fi ń da nọ́ọ̀tì irú sọ́mọ Yorùbá ní Boko Haram. Kí ló wá dé táwọn ò ní nísinmi lórí ilẹ̀ bàbá wa tá à ní nífọ̀kànbalẹ̀ tó yẹ pé gbogbo ìgbà kidnapping ni gbogbo ìgbà kidnapping ni ojoojúmọ́ wọ́n máa kidnap ìgbà míì wọ́n á lọ blọ́ọ̀kù títì wọ́n dá gbogbo mọ́tò dúró wọ́n máa bẹ̀rẹ̀ sí kidnap àwọn èèyàn nínú mọ́tò tó ń travel wọ́n gbọ́ owó lọ́wọ́ wọn wọ́n pa ẹlòmíì dànù sẹ́gbẹ̀ẹ́ títì. Ìjọba ò sì rí nǹkan kan ṣe sí i. Àfi ká dá dúró o ìbágbépọ̀ wa ò lè wọ̀ mọ́ ìtàṣe tó amalgamation ṣe bó ti wọ 1914 ọdún tí wọ́n amalgamate wàhálà tí tẹ̀ ní ìbá máa 100 years wọ́n amalgamate a fẹ́ dá dúró àṣepọ̀ mọ́ Yorùbá fẹ́ dá dúró a nídìí láti lọ lọ́tọ̀ kò sí tí ń jẹ́ Nàìjíríà ilẹ̀ Yorùbá àti kinní kan mọ́ Yorùbá fẹ́ dá dúró àṣemọ́ o gbogbo àwọn tí ń rúùlù Nàìjíríà látijọ́ tí Nàìjíríà yìí ti gbòmìnira ìran méjì kí ni mo wí ìran méjì ní rúùlù Nàìjíríà látijọ́ tí Nàìjíríà ti gbòmìnira èyí tó wá pọ̀jù nínú ìran méjèèjì Fúlàní ni wọ́n wọ̀nyí sí Haúsá Fúlàní ni Tafawa Balewa Fúlàní ni Fúlàní ni Muritala Muhammed Fúlàní ni Fúlàní ni kì í ṣàwúsá. Àwọn èèyàn ni wọ́n máa ń ròyìn pé gbogbo ẹ̀ náà tó wá ti wá gbádá tó bàbá ń rí já tó dé fìlà àmọ́ rò pé Haúsá ni Fúlàní ni wọ́n. Haúsá kan ò jẹ́ president Nàìjíríà rí èmi mo wí bẹ́ẹ̀ ẹ lọ wádìí ẹ̀. Haúsá kan kò jẹ́ president Nàìjíríà rí Fúlàní ni Tafawa Fúlàní mọ̀ọ́ká Muritala Fúlàní Yaradua Fúlàní Buhari tó wà ń bẹ̀ ń sìn Fúlàní ni Shehu Shagari Fúlàní ni Atiku Abubakar Fúlàní ni ìran ẹ̀mí táàrí minority bí àwọn Yakubu Gowon kìí ṣe Haúsá kìí ṣe Fúlàní ìran kan tí wọ́n tún pa ìran kò tún mi rò pé ó tún lè padà kan ìran wọn mọ́dàlì kìyàmọ́ lọ́hùn kò tún kan ìran wọn mọ́ Jonathan náà tóun náà jẹ pẹ̀lú lọ́kì kan tóun náà fi ríbi débẹ̀ ìran wọn mi rò pé ó tún lè débẹ̀ mọ́ lẹ́yìn ìran Yorùbá àwọn nìkan náà ni wọ́n rotate ẹ̀ láàrin ara wọn. Wọ́n wá sọ Nàìjíríà di estate wọn pé property bàbá wọn ni. Ní tí wọ́n sọ Nàìjíríà dà ní property bàbá wa. Wọ́n máa ń fẹ́ra wọn síbẹ̀ tẹ́lẹ̀ bá kó mbẹ̀ yóò fẹ́ lòmíì síbẹ̀ yóò fẹ́ akọ́bẹ̀ yóò fẹ́ lòmíì síbẹ̀. Àṣemọ́. Kò lè rọgbọ kí kálukú ṣòwò ẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀. Ìntàwà ájà fún referendum ni o, not by violence. Not by violence, but by referendum. Nigeria should be disintegrated. It is high time Yoruba nation stands out of this estate called Nigeria. It is high time Yoruba nation is given a freedom to stand alone. It is high time we fight for a Yoruba nation, but not by violence, rather by referendum. Our unity as a nation, as a Nigerian nation, has been faulted by the series of kidnappings, murder, and pastoral grazing by the Fulani herdsmen. The Yoruba nation is long overdue. We need to stand out.
The Fulani herdsmen are killing us. They are kidnapping the Yoruba people and killing the Yoruba people daily. And I ask the question, how many times have you heard in the news that a suspect was arrested in the north for kidnapping or for murder and the person happened to be a Yoruba? You can never hear that in the news. It has never happened and it will never happen. Yoruba people are not murderers. Yoruba people are not involved in ransom business. It is only these Fulani people. We are tired of them. We need to be given a freedom as a country. Yoruba country needs to stand alone. We need to come out. Those people, they cannot even enact meaningful and reasonable laws that will govern this country. Ban grazing, ban public or open grazing, ban it in the country. They cannot do that. Tell the herdsmen not to do grazing in farmlands of people. They will not do that. Enact laws that will prevent them from grazing in other people's farm. They will not do that. They have even migrated away from grazing. Now they are kidnapping us. We cannot sleep peacefully. We cannot travel peacefully. We cannot farm peacefully. All they are doing is kidnapping, demanding for ransom, and killing our people. The Yoruba people is tired of the Fulani people. We want freedom. And we must fight for it by referendum. Enough is enough in this country. Our unity as a nation, staying together, can no longer work. Yoruba people has to stand out. We need freedom. If Igbo like, they should also fight for their own freedom. But we Yoruba people, we don't want amalgamation again. We don't want the amalgamation again. Raise your voice wherever you are. There is nothing like amalgamation again. We want Yoruba nation. Yoruba nation, interfere nìyẹn. Kan fún wa lómìnira, ká dá dúró. A fẹ́ gba òmìnira kí gbogbo àwọn olóṣèlú wa kan padà wálé, kan kó l'Abuja. Káwa náà dá dúró, ká ní ilé ìgbìmọ̀ aṣòfin wa, ká ní president tiwa, ká ṣe election, ká yan olórí tuntun, ká ní state tó jẹ́lẹ̀ Yorùbá, kórúkọ country wa ká wá jókòó dialogue pé tó kí la fẹ́ kórúkọ orílẹ̀-èdè wa máa ṣe kí ni o. Bóyá Yorùbá náà la fẹ́ sọ ni, bóyá Odùduwà ni ká wá ṣe meeting ẹ̀. Logo tá a bá fẹ́ lò, a wá discuss ẹ̀. Flag tá a bá fẹ́ lò, a wá discuss ẹ̀. National anthem wa, a wá discuss ẹ̀. Gbogbo ẹ̀ constitution tá a bá fẹ́ lò, a wá discuss ẹ̀ lórí round table. Tí gbogbo ẹ̀sìn kankan gbọ́dọ̀ wà equally represented níbẹ̀. Kò lè work o. Pé tá a bá ní pé báyìí la ṣe máa bá lọ, Hausa ó jẹ, Hausa bá jẹ tán, Igbo ó jẹ, Yorùbá ó jẹ, a ṣe mọ́. Kí kálukú ṣòwò ẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ kó mọ iye tó ń pa. Kálukú ṣòwò ẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀. Ẹ wo ohun tó ṣẹlẹ̀ lọ ní Ṣàṣà nìbàdàn. Ṣàṣà nìbàdàn níbi ọ̀sẹ̀ tó lọ náà kọ́ ni. Ẹ wo ohun tó ṣẹlẹ̀ lọ, tí yẹn bá gbọ́, mo sì ń wo fídíò ìyá yẹn. Tí ìyá yẹn ń sunkún pé wọ́n ti pa mí lọ́mọ. Ọmọ tó jàjà tó ń tọ́jú ẹ̀ náà àwọn tó bí. Ọmọ tó sì tó jàjà ń rí owó mú wálé. Ògo ọmọ rẹ̀ wọ́n pa. Ìpakúpa ni wọ́n pa ọmọ yẹn, wọ́n ṣá yánnayànna ni, ọmọ tí ò lọ jà. Tí ìṣe pé lọ fa wàhálà tó kọ̀ rárá jògó tiẹ̀. Wọ́n sì lọ wọ́n ṣá yánnayànna. Òbí dé bẹ́ẹ̀ bá wọ́rọ́ ọmọ rẹ̀ ó bú sẹ́kún ni. Bàbá yẹn tún ń sọ, ó narrate story yẹn, ó tún ń sunkún. Pé ṣé ọmọ òun náà ni ó tún rántí bí wọ́n ṣe ṣá ọmọ yẹn, ó dẹ̀ ń sunkún. Ṣé yẹn ó máa worú yẹn? Yóò máa wá sọ pé Nigeria we should be one, united we stand. United we stand orí ibú wo nu? Ìjọba ò sì ní rí kankan ṣe sí. Wọ́n ní rí kankan ṣe. Buhari ò ní rí kankan ṣe. Gba àwọn aláṣẹ wọn ní rí kankan ṣe. Wọ́n sọ náà ni atẹ́gùn ó fẹ́ sí ìyẹn tuntun ṣe kíni? Ó tuntun lọ́dún. Ìmí ni wọ́n tún máa retí kó ṣẹlẹ̀. Tó wá ṣẹlẹ̀ tó wọ́n máa sọ gírámà ńláńlá. It is a very disheartening situation. We express our condolences to the family of the deceased, and we hope there will be investigation. Investigation will be carried out, and they will fish out the culprit. Yes.
wọ́n ti ná kéèsì yẹn nìyẹn kò tún gbérí mọ́. Tó bá ti gbọ́ pé there will be investigation ní Nàìjíríà tó máa ti lè dáfẹ́ pé there will be investigation àbí we are going to investigate, wọ́n ti finishing ti dé, kéèsì yẹn ò gbérí mọ́ nù, tẹni ó kú ti gbé nù. Torí pé investigation yẹn orí ẹ̀ ni wọ́n wà 100 ọdún investigation náà ni. Ẹ̀ka àgbàrá pé báwo dẹ ní ọmọ tẹ́wà investigation is going on. Ó wà kéèsì yẹn ń lọ, wọ́n ń ṣe investigation lọ, wọ́n ti parí ẹ̀ nìyẹn, kò sọ̀rọ̀ mọ́. Níjó láṣẹ yẹn dà lórílẹ̀‐èdè wa yìí. Ìyẹn ò tiẹ̀ wá, wọ́n máa wá dẹran, wọ́n máa dá màálù kiri inú okòlókò, wọ́n máa dá màálù títì. Ẹ lè ṣòfin pétò irú ẹ̀ ò gbọ́dọ̀ wáyé o, orílẹ̀‐èdè yìí ti yàtọ̀ o. Nígbà pé àwọn náà ayé ò dá fún yín, àwọn náà ni wọ́n ní màálù. Kò sí Fúlàní kan láyé tí ò ní màálù. Tí ò bá lè dá yóò kó fún àwọn èèyàn rẹ̀ tí wọ́n máa bá dá. Gbogbo àwọn Fúlàní wa, gbogbo àwọn olórí wa, wọn ni wọ́n ní màálù tí wọ́n kó fún àwọn èèyàn kan pé kí wọ́n máa bá wọn dá. Màálù tí wọ́n bá wọn dá, wọ́n ni wọ́n ti ń dá, wọ́n náà ni wọ́n ń dá kiri títì hùn tí wọ́n ń dá wọnú oko lóko. Wọ́n á wọ oko mọ́ lásán sì tibọ́n ni wọ́n rìn. Tibọ́n ni wọ́n rìn. Ọmọ Yorùbá wà ní fàyàbalẹ̀ mọ́. Kí ló wá dé? A lè máa wòran báyìí o. Táà tí gbogbo àfáà bá sọ pé kò kàn ń gbà táwọn òkú dáko. Ọjà ó máa wọ́n. Gbogbo nǹkan ó máa wọ́n torí àwọn àgbẹ̀ wọ́n á sákò lóko. Wọ́n dẹ̀ ti ń sákò báyìí. Kò lè ta ló fẹ́ dúró. Wọ́n tún ń dáwọn èèyàn lọ́nà express, wọ́n sọ̀rọ̀ àwọn de kọ̀tọ́wù tọ̀ríkì. Wọ́n sọ̀rọ̀ àwọn de kọ̀tọ́wù tọ̀ríkì. Wọ́n ń dáwọn èèyàn lọ́nà, wọ́n á gbowó, wọ́n á pa wọ́n. Ẹ̀rù wa ń ba kálukú. Mo ní kẹ́nìkan wá ń jò ní láti ọ̀dọ̀ ẹ̀. Wọ́n sọ pé wọ́n ti ní káwọn má jáde, wọ́n láwọn Fúlàní wọ́n ti ń múra o, wọ́n ti kó bọn dání o. Ẹ̀rù ń ba kálukú, àwọn èèyàn ò ní fọkànbalẹ̀ mọ́. Tí ṣáṣá yẹn yóò rí ẹ̀kọ́ tó pọ̀. Bàbá yẹn ń sọ wípé ńgbà tí òun débi tí wọ́n ṣá ọmọ òun sí kò tí ì kú tán. Ní ti ṣáṣá Ìbàdàn yẹn, ó lóun wá lọ bá àwọn sójà pé àwọn sójà wà níbi tí wọ́n kó wọn, tí wọ́n dúró sí, tí wọ́n rán wá pé kí wọ́n wá pẹ̀tù sí ìjà yẹn. Àwọn sójà yẹn wà níbi kan, wọ́n dúró síbẹ̀ gbogbo wọn. Wọ́n dẹ̀ gbé mọ́ yẹn lọ gbé wá fúnra rẹ̀ kó wá bó ṣe máa gbé débi torí pé àwọn ò gbọ́dọ̀ kú òmí táwọn dúró sí. So lè jọmọ Yorùbá ni wọ́n kí wọ́n sọ bẹ́ẹ̀. La ilaha illallah Muhammadu Rasulullah sallallahu alayhi wa sallam. Kò lè wọ́ o. Kò lè wọ́. Kálukú gbọ́dọ̀ lọ lọ́tọ̀ọ̀tọ̀. Ká tó lè nísinmi kọ́ńtírì yìí. Kò lè wọ́ o. Kò lè wọ́ rárá ni. So lè jọmọ Yorùbá làwọn sójà yẹn kí wọ́n wá sọrú ẹ̀ fún bàbá yẹn pé kó lọ wá bí ó ti gbọmọ yẹn wá àwọn ilé kú bẹ̀. Ṣebí torí pé wọn kì í ṣẹ̀yà kan náà ni. Bàbá yẹn padà wá wáwọn èèyàn, ó ṣàpadà rí àwọn èèyàn kó tó di pé ó ráwọn èèyàn tí ó fi gbọ́mọ wá bẹ́ẹ̀ kankan, ọmọ ti dákẹ́. Ó nígbà àwọn tún gbé débẹ̀ náà dé dìmọ́tò yẹn, wọ́n ṣẹ̀ tó wá ń bi òun léèrè pé hospital bo ni àwọn ń lọ. Hospital bo ló fẹ́ káwọn gbé lọ. Ṣé ẹ mọ̀ nígbà tí yóò bá fẹ́ ṣe tìkọ̀tìkọ̀ ni yóò máa fà. Kí ló dé ẹ̀ sì bẹ̀rù Ọlọ́run. Báńkáyà ìbẹ̀rẹ̀ Súrátùn Nìsáì. Bismillahirrahmanirrahim. Ya ayyuhan nasu ttaqu rabbakumul ladzi khalaqakum min nafsin wahidah. وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. Ọlọ́run bá wá ń sọ fún wa nínú Quran chapter 4. Ọlọ́run ń bá wa sọ̀rọ̀ nínú Quran chapter kí mo ti pè é
chapter 4 verse 1 Suratun Nisa'i kí lọ́lọ́run bá wá ń sọ fún wa ń bẹ̀ ó ní yá ayyuhan nasu ọlọ́run lẹ́yìn ọmọ ènìyàn اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة. ẹ bẹ̀rù ọlọ́run ẹ páyà ọlọ́run kí Yorùbá ó bẹ̀rù ọlọ́run káwọn Yíbò ó bẹ̀rù ọlọ́run Fúlàní ẹ bẹ̀rù ọlọ́run Haúsá ẹ bẹ̀rù ọlọ́run. ربكم الذي خلقكم من نفس واحدة. ẹ rántí pé ọba yìí ló ṣẹ̀dá gbogbo yín min nafsin wahidatin ẹ̀mí kan ṣoṣo lọ́lọ́run ọba dá níjọ́ tó fẹ́ dá èèyàn ẹ̀mí kan ṣoṣo ni ìgbà tó dá ẹ̀mí kan ṣoṣo tán wákàlákọ̀ mí ní àzà ọjà ó wá dá ẹnì kejì ó dá ti ẹ̀mí kan ṣoṣo náà wọ́n wá di mélòó wọ́n di méjì wà bá sàmì ní mọ́ rìjà aláǹkẹ́sì ráhùn wà nìsà látara àwọn méjèèjì ọlọ́run ni a wá fa ọkùnrin rẹpẹtẹ a fà wọ́n jáde wà nìsà obìnrin rẹpẹtẹ àtara àwọn méjèèjì a fà wọ́n jáde gbogbo bára ayé ti pọ̀ tó lé ní taari pọkùnrin pọ̀ obìnrin pọ̀ nì minafusin wahidatin ẹ̀mí kan ṣohun àti ìyàwó rẹ̀ náà ni ó di púpọ̀. wattaqullaha allazi tasaaluna bihi wal arham. ọlọ́run ní ẹ bẹ̀rù ọlọ́run ẹ bẹ̀rù òun ọlọ́run allazi tasaaluna bihi ọba tó ṣe pé tẹ́ ẹ bá ṣẹra yín òun náà lè fi máa bẹ̀ẹ̀ra yín pé òsìjọ́ nítorí ọlọ́run ọba tẹ́ ẹ fi máa bẹ̀ẹ̀ra yín yìí ọba yẹn náà ní kẹ́ ẹ páyà rẹ̀ wálé àrẹ̀hámà kẹ́ ẹ sì máa bẹ̀rù okùn ẹbí kan so wá pọ̀ gbogbo aráyé okùn ẹbí kan so wá pọ̀ ibà máa dáhùn ẹ̀jọ́ ní gbogbo wa ọmọ àwa àwùjọ ní gbogbo wa okùn ẹbí kan so tó so wá pọ̀ a gbọ́dọ̀ máa rò ó mọ́ gbogbo ọ̀rọ̀ tá a bá ń sọ a gbọ́dọ̀ máa rò ó ìwáàsí tá à ń ṣe lénìí kì í ṣe eight species kì í ṣe pé a fẹ́ máa gbin ẹlẹ́yàmẹ̀yà sí wa nínú kọ́ a gbin ẹlẹ́yàmẹ̀yà sẹ́nikẹ́ni nínú kì í ṣe ti wípé àwọn ọmọ ìyá wa nínú ẹ̀sìn wọn sí nílẹ̀ Haúsá kọ́ kì í ṣe pé àwọn Fúlàní yìí àwọn mùsùlùmí gidi ò sínú wọn kọ́ àmọ́ ń tà ń sọ ni wípé mùjáwàrátù tó o bá ń gbé pẹ̀pẹ̀lẹ́ nìkan tó bá ń fara ní ọ́ ìwà àtẹ̀yàn jọ ń gbé yàrá tiẹ̀ rèé yàrá wa payín pọ̀ ó wá ń fìnira kàn ẹ́ tó o bá ti fẹ́ pé kẹ́ ẹ máa jà ní gbogbo ìgbà àfi kẹ́nìkan kúrò fún fẹ́nìkan kán yà fúnra wọn bí ọkọ tìyàwó náà ni tọrọ wọn bá ti ń di pé gbogbo ìgbà ìjà tó ti ń wá di wípé ìyàwó ń yọ̀bẹ ti ọkọ rẹ̀ tó fẹ́ gún un pa tán bá fẹ́ kí ẹnìkan ó kú àfi kí àwọn méjèèjì ṣe kí ni o kán lọ lọ́tọ̀ọ̀tọ̀ ẹ wo obìnrin kan jò ní tó pa ọkọ rẹ̀ tí wọ́n dájọ́ kú fún mo ti gbàgbé ọkọ rẹ̀ obìnrin kan báyìí ni ọmọ Fúlàní kan ni ó sì pa ọkọ rẹ̀ gún pa kò túmọ̀ sí pé kò sáwọn èèyàn gidi nínú ìran kankan ẹni aburú ó sì máa bẹ nínú ìran kankan ṣebí ń jọ́ tá a dámọ̀ bímọ wọ́n ló bímọ kan ọmọ kan ń jẹ́ Ábílà wọ́n ládámọ̀ bímọ kan ó ń jẹ́ Kábílà ta ló pa Ábílà ṣé bọ́n bàbá kan náà ni wọ́n ṣebí ìyá kan náà ló bí wọn wọ́n bá bàbá wọn láyé wọ́n bá ìyá wọn láyé Kábílà sì pa Ábílà ìyẹn lè jẹ́ ìran kan náà kí wọ́n tún má fẹ́ràn ara wọn báwa Yorùbá bá gbòmìnira tán náà ní ìsìn tó di pa dá dúró
ṣó túmọ̀ sí wípé àtúní máa jà láàrin ara wa ṣó túmọ̀ sí pé àtúní máa para wa lórílẹ̀‐èdè tá a gbà yẹn àtún máa rá burú àtún máa rí gbọ́nmi sí omi òtó àbí ẹ̀kọ́ ni a rí ọ̀daràn wà nínú ìran kankan ọ̀daràn wà nínú ìran kankan mo tiẹ̀ máa ń béèrè kíní kan pé kí ló dé tó jẹ́ pé látijọ́ tá a ti ń ka ìtàn nínú tírà a rí kí wọ́n sọ pé tó lágbájá yìí o nínú àwọn ọmọ kábílà ni o àbárí kálukú ń kọ̀ tán ẹ̀ kò ní í ṣàfitì ẹ̀ sára kábílà torí pé kábílà ló pa á kò sẹ́ni tó fẹ́ kán pe bàbá tòun ní kábílà kò sẹ́ni tó fẹ́ bẹ́ẹ̀ ẹ máa rí nínú tírà ọmọ nuha ọmọ kìnnì kan tó bá ṣe gbẹ wọ́n wá kọ ìtàn yẹn lọ yóò dán mọ́rán kábílà ń kọ́ ṣe bọ́ máa dámọ̀ ni ṣé kábílà ò bímọ ni ṣé bó bímọ kí ló dé tá a rí ìtàn kan tó ṣàfitì àwọn ọmọ ádámọ̀ kan sára kábílà ààrẹ àwọn kálukú wọn ààrí so ìyẹn kò túmọ̀ sí pé ẹni aburú ò sí nínú ìran kankan ìyẹn kọ́ là ń sọ ó wà àmọ́ ìyẹn tó ṣẹlẹ̀ ń bẹ̀ ni pé tó bá ti di wípé àwọn tó ń ṣe ìjọba ìlú kan ẹ̀yà tiwọn nìkan ni wọ́n ń favour ẹ̀yà tiwọn nìkan ni wọ́n ń sọpọ́ọ̀tì wọ́n sọ̀rọ̀ lórí tó bá aburú tí ẹ̀yà wọn bá ṣe wọ́n ní sọ̀rọ̀ lórí ẹ̀ wọ́n á dákẹ́ wọ́n á ṣe bí ẹni pé wọ́n rí ó ń túmọ̀ sí ìṣesí yẹn ń sọ̀rọ̀ ìṣesí yẹn ìṣesí kan tó ń sọ̀rọ̀ ni ìṣesí tó ń sọ̀rọ̀ ni àwọn tó ń darí wa nì Buhari ló wà ń bẹ̀ lé nísìn Fúlàní ni ẹ wá dúró atrocity táwọn Fúlàní ìran ẹ̀ tó jẹ́ràn ń kọ̀mítì táwọn èèyàn ò sì rí kó gbègbèsẹ̀ kan tó yanrantí tí wọ́n tiẹ̀ fi lè sọ wípé ẹni yìí kò tiẹ̀ wó pé wọ́n jẹ́ ìran òun ẹ̀wọ̀n tó ṣe rárá o ọ̀gá wa ń ṣe bí ẹni pé kò rí ni àárí ìtara yẹn àárí lára ọ̀gá wa kò ta ọ̀gá wa lára ó túmọ̀ sí pé ó fẹ́ràn bí wọ́n ti ṣe nù. àwọn tíṣà skul wọ́n máa ń ní ọmọ ní skul ńgbà míì ẹ lọ wo àwọn tíṣà gidi tọmọ wọn wà ní skul tọmọ wọn bá dáná kí ni wọ́n máa ń ṣe tó bá ṣẹ̀ tí wọ́n bá na gbogbo ọmọ tó kù lẹ́gbàá méjì tó bá dorí ọmọ tíṣà ọmọ tiẹ̀ yóò ní kí àwọn tíṣà tó kù gbogbo wọn ni kán wá nà lẹ́gbàá mẹ́fà ọmọ tíṣà ní máa ń jẹgba jù níléèwé tóun gan máa wò pé ṣáyé òun wá tàbá irú ayé ò lòun wá báyìí orí ibú ni kíyàn jọmọ tíṣà ni bó ti jẹ orí nù fẹ́ni tó bá jóbi gidi. àwọn òfin tó yẹ ká máa gbọ́ látẹnu àwọn olórí wa tá a fi mọ̀ pé táwọn Fúlàní gan fi pera wọn jókòó pé eléyìí kì í sára wọn ó wá lè jẹ́ ara àwọn ni kó máa ṣerú àwọn òfin tó ń kó nira bá àwọn báyìí kò ṣe bẹ́ẹ̀ kò ń dákẹ́ sára kò ń ka sára bí ìgbà tó jẹ́ pé wọ́n ti ẹ̀ ká àná lẹ́mí yẹ tó lu àádẹ́n bí ìgbà tí wọ́n ti ẹ̀ pa ẹnikẹ́ni kí ló ń sọ yìí àwọn ìdílé tí wọ́n sọ ẹkún síbẹ̀ yẹn ẹkún òjijì táwọn Fúlàní ju ẹkún òjijì síbẹ̀ ọ̀gbẹ́ni Sunday Adéyẹmọ Sunday Ìgbòho ni ẹ wo gbogbo gbìyànjú tó ṣe tó lọ ṣe yẹn ẹ wo gbogbo gbìyànjú yẹn tó tún sì wà lórí ẹ̀ dèní tí ò kú lórí ẹ̀ Ọ̀túnba Gani Adams náà àwọn náà tún kí wọn lẹ́yìn lórí gbogbo àwọn gbìyànjú àwọn náà ń sọ̀rọ̀ tí yẹn máa wò pé yes gbogbo ohun tí wọ́n ń ṣe yẹn wọ́n yìí so ní jàgídíjàgan kì í ṣe pé wọ́n fẹ́ràn jàgídíjàgan ọmọ Yorùbá kì í fẹ́ràn jàgídíjàgan àmọ́ ẹ̀ tara pé ewu adúrú ìwà ìwọ bó ṣe ń pààyàn ìpààyàn nípakúpa yẹn ló ká kálukú lára látijọ́ tí Sunday Ìgbòho tó ti ń ṣayé ẹ̀ ó dẹ̀ mélòó tẹ́ ẹ gbọ́ pé Sunday Ìgbòho ó kógun lọ jàlú kan rí ó wá káwọn Sunday Ìgbòho kó àwọn tọ́gì lẹ́yìn
ó lọ àtáàkì ó fẹ́ gba gáràjì o níjọ́ òlẹ́ gbọ́ rí Sunday Igboho máa ń jà sí gáràjì ni ṣé ó máa ń lọ àtáàkì ìlú àbó lọ fọ́ báǹkì rí kò ṣeé rí ṣùgbọ́n ìtara ni ẹni tó bá jẹ́ ni ẹlẹ́ran ara tó ń rí i pé n tó ń ṣẹlẹ̀ yóò dáa ìpakúpa rèé àbòsí rèé ara ó tàyàn ó ní àwọn ọ̀gá lókè àwọn kò tiẹ̀ táwọn rárá wọn kàn ń da agbádá bàbá ń rí gánà ní agbádá náà là ń rí kan sì ṣe mítìn pẹ̀lú àwọn sójà olórí ológun olórí kìnnìkan kan ṣe mítìn kan nínú kìnnìkan ọ̀rọ̀ ti parí síbẹ̀ nù ṣé bá ti mú ẹ bá a lọ rèé ṣùgbọ́n gbogbo ń táwọn wí náà ní ìsìn àwọn olóṣèlú wọn á ní kò sí nǹkan tó jọ pé kí Yorùbá ń lọ lọ́tọ̀ wọ́n máa fi dátọ̀ olóṣèlú bá ti máa jọ bá a lọ rèé torí pé àwọn ò máa wo bẹ́nẹ́fìtì pé ń táwọn ń rí pọ́nlá tó gbogbo ẹ̀ bá dá dúró ní ìsìn NNPC kò ní sí mọ́ kíní kan kò ní sí mọ́ kíní kan kò ní sí mọ́ gbogbo àwọn àǹfààní yẹn táwọn ń rò tí wọ́n ń rí yẹn kò ní jẹ́ kí wọ́n fọwọ́ sí i àmọ́ wọ́n ní bí rọ́bà lọ lógún ọdún ọjọ́ kan ṣoṣo òtítọ́ ó bá a bẹ́ẹ̀ bá sọ pé àbòsí yìí náà lẹ́ẹ̀fì máa ṣe àkóso lé wa lórí ọjọ́ kan ó jọ ọjọ́ kan tó ẹ pé ní ilẹ̀ ó jọ mọ́ bá gbogbo wa táwa rí i pé táàrò òdòdó pé òdòdó àfojúwọn ìkíní yóò àwọn pípọ̀ yóò ṣe ṣàbòsí fún mọ́ o yóò yíwọ́ lọ́jọ́ kan tí yóò bá sì fẹ́ kó yíwọ́ ìyẹn máa tètè yọ àbòsí ibẹ̀ kúrò ní tó o bá sọ pé àbòsí ló máa lò lọ àbòsí ló máa lò lọ ìjọ́ kan yóò yíwọ́ tábòsí ò ní ṣe é ṣe mọ́ yóò ra yín lọ́wọ́ ìjọ́ kan ó sì ti súnmọ́ ó ti súnmọ́ tán ìkítàrà bá ti sá hátù òun lọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ìkítàrà bá ti sá ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí nìyẹn o ìkítàrà bá ti sá ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí nìyẹn kí kálukú ó jókòó ká rò ó dáadáa ọ̀rọ̀ tá a sọ yìí ká rò ó ká jọ ọ̀rọ̀ náà ká wá fi làákàyè bá a lọ ká wá rí wípé tó ibi tó dodo jókòó sí rèé ibi tábòsí wà rí ká wá gbìyànjú láti yọ àbòsí ibẹ̀ kúrò á rí pé a ní ìsinmi lórílẹ̀‐èdè yìí àwọn bàbá wa kan ń ṣe bẹ́ẹ̀dẹ̀ lénìí a fẹ́ fún wọn ní àdúrà Mr. Adékúnlé Adéọlá Odùgúwà lénìí gangan ni wọ́n pé ọmọ 60 years kọ́ ni wọ́n pé lénìí wọ́n sì jẹ́ nínú àwọn olólùfẹ́ ètò wa Mr. Adékúnlé Adéọlá Odùgúwà l'Amẹ́ríkà wọ́n ń ṣe bẹ́ẹ̀dẹ̀ lénìí ó yá bá mi fi orin ṣàdúrà fún wọn. bàbá wa bíbí ọjọ́ ìbí àbírè fún yín. àbírè fún yín o. àbò àbọ̀mọ́ àbàlàfíà bẹ̀mí gígùn sàtìyà dákun má ṣe yìí láṣẹ mọ́. bíbí ọjọ́ ìbí àbírè fún yín. àbò àbọ̀mọ́ àbàlàfíà abẹ́mí gígùn sàtì àdákùn má ṣe yìí láṣẹ mọ́. bíbí ọjọ́ ìbí àbírè fún yín. àbòwò àbọ̀mọ́ àbàlàfíà abẹ́mí gígùn sàtì àdákùn má ṣe yìí láṣẹ mọ́. bíbí ọjọ́ ìbí àbírè fún yín. àbòwò àbọ̀mọ́ àbàlàfíà abẹ́àfíà abẹ́mí gígùn sàtì àdákùn má ṣe yìí láṣẹ mọ́. àní tòun mẹ́ta lẹ̀dá ń wá. òrùn mẹ́ta lẹ̀dá ń wá o. ẹ̀dá ń wowó. ẹ̀dá ń wọ́mọ o. ẹ̀dá ń wọ́mọ. ẹ̀dá ń wọ́mọ. ẹ̀dá ń wá túnbọ̀ tán. ẹ̀dá ń wá túnbọ̀ tán rè. kíkú má
pa yín. kíkú má pa yín o. kárùn má ṣe yín. kárùn má ṣe àní kó yín. sì má ta yín. Odùduwà kó sì má ta yín. àní kọ́fọ̀ má ṣe yín. kọ́fọ̀ má ṣe yín. àní kájọ má ṣeré wa lọ. kájọ má ṣeré wa lọ. àní kò kàn yín. Kò kàn ẹ́ o, ikú ọdún yìí kò kàn ẹ́. ẹ ti san bàǹtẹ́ àlìkù àní. ẹni pé ẹ̀kú akú Odùduwà. ẹni pé òkú akú o, ẹni pé òkú akú. ẹni pé òkú akú o, ẹni pé òkú akú. kò kàn ẹ́ o, ikú ọdún yìí ò kàn ẹ́ o, ti san bàǹtẹ́ Al-Qur'ani. ẹni pé òkú akú. ọ̀làfàdìyà àlùbáríkà. aliyamudu lilayi rabbil alamin. ayamani arayimi maliki yawmiddin. iyyaka na'budu wa iyyaka nasta'in. ihdina siratal mustaqim. صراط الذين أنعمت عليهم غير